Ṣe pé ilé ayé 24/7 ni ayé kan kò jù báyìí náà lọ ọgọ́rọ̀ mọ̀ yẹn nísìn sórí ibi tí Nàìjíríà ti kọ́kọ́ fèlè ni pé wọ́n tẹ̀ ronú pé àwa kan máa wá níjọ́ kan ó dà pé wọ́n kọ́ assume pé kọ́kọ́ máa kówó jẹ àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn without thinking of development. Ibà ìlànà pè ní Liverpool Street Station kò ń ṣe Liverpool outside London kan tí ń gbá bọ́ọ̀lù nínú London ní bíbá ṣé wàá rí gbogbo ibi tó ń wò yẹn wàláì olúkálukú ló níbi tó ń lọ bọ́ sórí gbogbo ọmọ táwọn yìí ẹlòmíì ti fa gbùrù lọ ẹlòmíì ṣẹ̀ dé London ni ẹlòmíì lọ síbi iṣẹ́ ẹlòmíì lọ sí concert sórí báwọn èèyàn ṣe ń jẹun lórí eré àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn tábà wá wo gbogbo eléyìí táwa wá ní táàbà tẹ̀ develop tó yìí èyí tẹ́ wà ní UK May 31st strike máa wà June 2nd strike máa wà ẹ ti gbọ́ nìyẹn lórí KOIKIMEDIA mo tún repeat lẹ́ẹ̀kan sí ní May 31st ìyẹn ní next week real strike máa wá especially ẹ̀yin tẹ́ ń gbé ní gbogbo àwọn ọ̀nà tó jìn Norwich Clapham-on-Sea Colchester Southend Ipswich Chestnut Chingford Cambridge North Stansted Airport Hertfordshire oríṣiríṣi ni ibi tó lúkálukú ń lọ ibi tèmi ń lọ ó yàtọ̀ síbi tí lágbájá ń lọ but in tó important ni pé o gbọ́dọ̀ mọ ibi tó ń lọ lákọ̀ọ́kọ́ tó bá ti mọ ibi tó ń lọ kò yẹ nísìn okùnrin waste time ara ẹni ìyẹn la ṣe ń sọ fẹ́yìn tí ẹ wà nílé pé Nàìjíríà ibi tó yẹ kí wọ́n ti invest for 63 years kò sí investment kankan wọ́n kàn ń kówó jẹ ni ṣéyàn lè máa kówó jẹ kẹ́yìn kan á máa ṣe prayer pé kí lu yẹn kó work sórí pé waste of time èèyàn ń kówó jẹ kẹwàá ní kí lu yẹn kó work kò lè possible àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn wọ́n gbọ́dọ̀ develop ìlú ni bọ̀ Nàìjíríà nìkan ni mo ti mọ̀ tí ejò ń gbówó jẹ bí monkey ṣe ń kówó jẹ
owó tó yẹ kó fi ṣe investment sínú Nàìjíríà wọ́n lò rárá, olúkàlùkù kàn ń kó jẹ ni, ọkàn ń kó jẹ ni. So wọ́n wá ń kówó yẹn jẹ, wọ́n wá ní káwa kan máa gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ kí Nàìjíríà kó dáa. Ọ̀rọ̀ yẹn ò yé mi o. Wọ́n ní ká máa gbàdúrà nígbà tí owó tó yẹ kó fi túnlù ṣe tó fi túnlù ṣe, owó tí ó yẹ kó fi develop lù tó fi develop lù, tí wọ́n wá ń sọ fún wa pé káwa kan máa lọ ṣe prayer k'Ọlọ́run jẹ́ kí Nàìjíríà dáa. Ọ̀rọ̀ yẹn ò tí yé mi. Ṣèbọ̀ owó la máa fi train àwọn èèyàn, lọ́ máa fi lè máa ṣiṣẹ́ lórí train, owó la máa fi ṣe this, la máa fi ṣe that, tí ìlú máa fi ní development. Bí a ti ṣe ń sọ, owó Nàìjíríà nísìn kò ní value kankan mọ́. Nígbà tí à ń ta crude oil ní owó gidigidi, àwọn Babangida kó gbogbo owó yẹn kó pamọ́. Ọ̀rọ̀ yẹn ò yé mi rárá. Babangida kówó pamọ́, Ọbásanjọ́ kówó pamọ́, Abdulsalam kówó pamọ́, Abacha kówó pamọ́, MKO Abiola kówó pamọ́, gbogbo wọn wá kówó pamọ́ nísìn. Àwọn kan wá ń béèrè pé níbo lowó yìí wà? Gbogbo crude oil tí Nàìjíríà ti ń tà látijọ́ tó ti sọ pé a ní crude oil, níbo ló kó gbogbo owó yẹn sí? Àmọ́ ibi tó kó sí o. Àwa wá ń béèrè nísìn pé ìwọ náà wá gbé yẹ̀wò, béèrè lọ́wọ́ rẹ̀, ṣé bí Nàìjíríà ṣe ń lọ ní projection yẹn tó fi pé ìjọ kan àmàdé standard nígbà tó ń kówó jẹ ní Nàìjíríà, everybody kàn kówó jẹ ni, bọ́mọdé ṣe fẹ́ kó jẹ. Ẹlòmíì nísìn bó ṣe máa di politician tó máa kówó jẹ, òun lòun náà rò báyìí, kówó jẹ, everybody kàn kówó jẹ ni. Kò wá sí development. Àwọn bòmíì nílé Nàìjíríà, nílẹ̀ Yorùbá, mo rò pé wọ́n tan nọ́mọ́jú báyìí. Ó wá fẹ́ charge fóònù ẹ̀, ṣòro olúkàlùkù ló mọ ibi tó ń lọ o. Tó bá rí wọn tó ń sáré, má sáré tẹ̀lé wọn o. Àwọn tó ń sáré mọ ibi tó ń lọ o. Kò má lọ ṣi train wọ̀, wàláì. Tó bá ti ṣi train wọ̀ gbẹ́gẹ́, ó ń rù ẹ lọ bẹ́m nìyẹn. So o gbọ́dọ̀ mọ ibi tí èmi mọ ibi tèmi ń lọ, ìwọ náà gbọ́dọ̀ mọ ibi tó ń lọ. A dẹ̀ ń sọ fún yín pé ibi tí Nàìjíríà ń lọ kò tẹ́ wa lọ́rùn. Nàìjíríà ti fi tiẹ̀, ó ti fi kó bá gbogbo yàn. Ṣòro àwọn tó máa ṣe night, àwọn ló ti dé yẹn, àwọn ti wà nínú uniform. Tí gbogbo bíbẹ̀ bá ti dá tí gbogbo train ò ṣiṣẹ́ mọ́, iṣẹ́ àwọn kan ni pé láti wá tọ́jú service yẹn kílẹ̀ tó mọ́. Àwọn yẹn máa ṣiṣẹ́ tílẹ̀ máa fi mọ́ ni. Wọ́n máa ṣiṣẹ́ bí láti 12 o'clock, àwọn ló ti dé yẹn. Ṣòro gbogbo àwọn tó wọ orange yẹn, àwọn tó ń ṣiṣẹ́. Network rail is one of the biggest organization. Ìwọ náà imagine tó bá jẹ́ pé àwọn náà connect train kan sí train kan láti Ìdúmọ̀tà kó dé tó yẹ kó lè fi train dé Ogun State ní gbogbo local government. But unfortunately everybody ń dúró dé pé ó máa wáyé níjọ́ kan. How are you? Àbọ̀rọ̀ mo yẹ nísìn, ìdí tí mo ṣe ń sọ fún ẹ̀yin èèyàn mi ni pé I'm a journalist, so I'm reporting back to my viewers around the world, 500,000 of them. Yeah, so I tell them about the reason why we need to break up Nigeria, because it has actually failed every one of us. Nigeria has been operating for 63 years by the British colonization, and today it's still not working. And we are being told to go and be praying. Do you think it's prayer that solves the problem here? Do you think that we can just continue to pray and have a service that works? If the service is not working, how do you react? When you pay for it? I don't know. Are you going to pray? It doesn't seem to work. You can do it, right? It doesn't seem to be working. No. So, but my people back in Nigeria believe that we need to pray so that things can work. Okay. So, are you showing them that it's working? Well, yeah, they can hear you, but they can't see you. Yeah. Are you showing that it's working? Well, I'm showing them that we don't need to rely on the prayer before the train works, because on the other side of the globe in Nigeria, everybody thinks that you have to go to the church and the mosque and pray to God,
and then let God make Nigeria to work. Right. Okay. And then my president comes here. He just went back after the coronation. A week after, do you know what he was doing here? He was fixing his dentist. He said his dentist says he needs to stay behind in London. Right. Okay. And we have 200 million Nigerians, and the president was sitting here after the coronation of the king for another 1 week. So is your point to say that praying isn't working, or is your point to say that it is working? Sorry? Is your point to say that praying is working? It's not about the train. I'm talking about the whole society. It's not just about the train. I mean, I'm just using this as a part of the discussion tonight. I do different programs, different areas. Right on. Yeah. Right. So where are you heading to? I'm Norwich. Oh my. I'm not from London. So Oh, you're not from London. I'm just here for the day, but I just. You're I here saw for the you. day. Okay, Yeah, I saw okay. you. You're pretty fun. Yes. No, you keep doing All right then, take care. Yeah. All right, all the best. ṣùgbọ́n òyìnbó ò ní parọ́ fún ẹ ṣùgbọ́n tó sọ òun ló ń lọ yẹn ó ní prayer báwo ọ̀nà ó ní prayer fi fix the problem tó wà nílẹ̀ ṣe rí àwọn àtàwà nílé ẹ ṣáà ká máa tanra wa ẹ jẹ́ ká gbogbo àjọ máa fi ẹ̀gà kájọ máa tanra wa bí ṣọ́ọ̀ṣì ṣe ń fi ẹ̀gà tàn wá olúkálukú ṣàǹtàn rẹ̀ tó bá yá gbogbo wa la máa mọ gbogbo wa la máa jẹ breakfast Norwich ni bàbá yẹn lọ so train ẹ ó dà pé 10:30 so ẹ̀yin tèmi ẹ mọ̀ pé gbogbo gbà lèmi máa mú wá fún yín ìdí tí mo ṣe láti mú wá fún yín ni pé kí a lè bá mọ̀ pé ní tòótọ́ tí a bá ti rẹ́dì wà á lọ darapọ̀ mọ́ Yorùbá nation torí pé Yorùbá nation Yorùbá èèyàn kan ní àbí ẹ̀gbọ́n tí bàbá yẹn sọ ni they have turned TikTok to prayer app now àwọn wèrè and this is why táwa ṣe ń sọ pé a ní brain power but brain power yẹn àti lọ́kẹ̀ sínú Nàìjíríà. Hello, sir. Hello. Huh? I'm recording. I'm a journalist. Okay. Yeah. Have you been to the reception? Sorry? Have you been to the reception? No. Okay, you need to go there. Okay, I don't have to go there. You need to go there, sir. All right, I don't have to go there. I'm gonna go out of the building. The reason is this, I have to explain to you. I don't have any explanation kankan about the dúdú onírakaraka. The explanation wo ló wá olórí ẹ̀ borí orí àgbọn ó jágbajàgba lọ kókó bó ṣe ń ṣe lọ. So máa bọ̀ níta ká sọ̀rọ̀ ìta láti máa sọ ìtókù. I don't need your explanation. I don't need your explanation. So àbọ̀rọ̀ mo yẹ nísìn so sori ayé lọ́sẹ̀ ń jẹ nísìn ilẹ̀ iṣẹ́ mọ́ ni ilẹ̀ iṣẹ́ mọ́ àbọ̀rọ̀ mo yẹ ilẹ̀ ti mọ́ báyìí lọ́dọ̀ tiwa ilẹ̀ ti ṣú ilẹ̀ iṣẹ́ mọ́ níbí báyìí torí pé kí ni torí pé àwa ò tí ì gbàgbọ́ pé reality pé ìyà ń jẹ wá torí pé ilẹ̀ iṣẹ́ mọ́ nísìn àbọ̀rọ̀ mo yẹ ilẹ̀ ti mọ́ báyìí àwa ṣe bẹ̀rẹ̀ ayé sórí ìdí tá a yẹ ń sọ fẹ́ẹ́ tẹ wà nílé pé let's do the needful now before it is too late. Let's do the needful before it is too late. Sórí pé iléeṣẹ́ mọ́ ni ó wá kù sí mi lọ́wọ́ ó kù sí wọ̀ lọ́wọ́ sórí gbogbo àwọn tó ń control wa inú building ni gbogbo wọn wà àwọn tó ń control ilé ayé wa inú building ló wà àwọn náà ló ń rí tán lọ tán bọ̀ yìí ìwọ máa wá sọ pé kọ́lọ́n kó ṣe ọlọ́run á bá wa ṣe o so bó ṣe jẹ́ nìyẹn ó kù sí ẹ lọ́wọ́ ó kù sí mi lọ́wọ́ a ní odò agbèwà kò ní ṣe kí ni kò ní gbé ọ̀dàlẹ̀ nìkan ni kò ní gbé o KOIKIMEDIA bringing the world closer to your doorstep gbogbo tí wọ́n lè rí àfi tó bá ti gba visa dé London èmi á máa fi wọ̀n ẹ́ a tún máa túríra on the other side ó tún bọ̀ lẹ́ẹ̀kan sí i.